Orúkọ mi ni Àyàntúnjí. Lónìí, a fẹ́ sọ̀rọ̀ nípa òwe tí a lè lò láti ru ìgbàgbọ́ èèyàn sókè nígbà tí a bá ń retí nǹkan lọ́dọ̀ náà tí a ò tíì rí. Òwe alákọ̀ọ́kọ́ tá sọ̀rọ̀ lórí ní òní, òun ni kò gbàgbé ẹnìkan. Ọlọ́run ọba kò gbàgbé ẹnìkan. Ẹ jẹ́ n sọ lẹ́ẹ̀kan sí i. Kò gbàgbé ẹnìkan. Ọlọ́run ọba kò gbàgbé ẹnìkan. Ẹ já lulẹ̀ orí gángan. Òwe ẹlẹ́ẹ̀kejì tí a sọ̀rọ̀ lé lórí, òun ni Ọlọ́run ọba ni mo gbójúlé. Ọlọ́run ọba ni mo fẹ̀yìntì. A kì í fẹ̀yìntì Ọlọ́run tó dójú tì ni. Ọlọ́run ọba ni mo gbójúlé. Ọlọ́run ọba ni mo gbójúlé. Ọlọ́run ọba ni mo fẹ̀yìntì. A kì í fẹ̀yìntì Ọlọ́run kó dójú tì ni. Ọlọ́run ọba ni mo gbójúlé. Lẹ́ẹ̀kan sí, orúkọ mi ni Àyàntúnjí. Ẹ má gbàgbé, ẹ like fídíò yìí, ẹ subscribe sórí channel mi, ẹ share rẹ̀ fún àwọn èèyàn tó pọ̀.